bí Agámbẹ̀ yẹn tẹ́ bá rí nǹkan tí wọ́n ti ṣe àwọn onítìpà wọ́n ti gbẹ́ ihò wọ́n ti gbẹ́ ihò tó jẹ́ pé is what we call environmental degradation. Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land, Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ zone is a blatant lie. Go to the administration, go to Oyo State government. It is constitutional that Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ is Ògbómọ̀ṣọ́ north. There is nothing like Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land. Ògbómọ̀ṣọ́ papọ̀ mọ́ Sùúrùlérè. Ẹni tó bá ń wá àlàáfíà ò ní máa tójú bọ domain onídomain. As far as I'm concerned, they are dissidents. Àárọ̀ yìí tí mo gbogbo yìí mo kí yẹn kú kalẹ̀. Ọba Àrànyìn, ọba Kówọ̀nsìn, ọba Arẹ̀sápá, ọba Olújàdó, ọba Ìbábégúndé, ọba Rẹ̀gbà, ọba Alájàṣẹ́, gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ wá kí mi láti Sùúrùlérè local government. Mo kàn fẹ́ send note of warning. Mi ò fẹ́ báyọ̀ kankan sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wí pé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wọn ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọn ò ní mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Kí ló bí àwọn ọ̀wà tí ẹ rí lórí íńtánẹ́ẹ̀tì? Chief Joe Adésínà Alàgbé baálẹ̀ ìlú Oníyeyè ní apá ọ̀tún mi yìí, olóyè Ọlátúndé Àjàní baálẹ̀ Alágbàbo ní apá òsì mi yìí, Chief Shehu Ọláyíwọlá baálẹ̀ Àgá àti gbogbo àwọn ìdílé ní àjọ wà ní ìjókòó ní àṣálẹ́ yìí. Ìdí pàtàkì tí ẹ̀yin ọmọ Nàìjíríà fi rí àwa baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àṣálẹ́ yìí ní ọjọ́ Wednesday, ọjọ́ Thursday la gbọ́ ìkéde tí ọba Francis Olúṣọlá Àlàó ni wọ́n kéde páwọn yọ àwa baálẹ̀ Oníyeyè, baálẹ̀ Alágbàgbó àti baálẹ̀ Àgá kúrò ní oyè. Ìkéde yẹn jẹ́ ohun tí ó bà wá nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìdí tí wọ́n fi yọ wá gan kò yé wa. Baálẹ̀, màá fún ẹ̀yin oní ìwé tó bá yá kẹ́ ẹ lè wọ́n kọ́ fi ibi tí ó sáìn sí. Àwọn òyìnbó kan wà wọ́n làwọn fẹ́ gbé iléeṣẹ́ sílẹ̀ tó máa fún wa ní employment about 300 people. A benefit to the community. Àwọn baálẹ̀ tó wà lábẹ́ mi yìí Iyeye èmi Olúgbọ́n ló create ẹ̀ fúnra rẹ̀. Kí lórúkọ ẹ̀? Àgó Àgá. Ojú láàárọ̀ yìí mo gbọ́ pé wọ́n ní wọ́n ń lọ sórí íńtánẹ́ẹ̀tì pé Olúgbọ́n talẹ̀ àwọn ilẹ̀. Olúgbọ́n ló ní gbogbo ilẹ̀ lórí ilé gbọ́n. Èmi mo nílẹ̀ mi. Ilẹ̀ sì pọ̀ rágádá tó jẹ́ pé 20 ọdún 30 ọdún tí iléeṣẹ́ bá fẹ́ wá sí orílẹ̀ gbọ́n àyè wà tá a máa gbà wọ́n. Mo pe chairman council, mo ní àwọn ọmọ báyìí ìwà báyìí about a month ago. Ó dẹ̀ sọ fún mi pé òun ti ń wọ̀nù wọn ò gbọ́. Mo ní kí wọ́n wá gba ìwé, wọ́n ti pè wọ́n sí palace, wọ́n ń sá. Nítorí pé ẹ̀yin tẹ́ jẹ́ ọba ní traditional council Sùúrùlérè wá bá mi mo fi ń sọ̀rọ̀ yìí. A ní kí wọ́n wá, ẹ máa bọ̀, ẹ wá gbogbo ìwà tẹ́ wù. Àwọn ló lọ sáìn. Ẹ máa sáìn ilẹ̀, ẹ tún máa lọ talẹ̀ fún, ẹ tún máa tún lọ gbàbọ̀dì fún èèyàn míì, lọ tà fún èèyàn míì. À ń talẹ̀ kan fún èèyàn 3 4. Gbogbo nǹkan tẹ́ bá mi sọ láàárọ̀ yìí mo ti gbọ́. Orí wa ti di àkìtà. Pálàsì Gandhi tí wọ́n lọ jókòó sí. Gandhi ò láṣẹ Ògbómọ̀ṣọ́ náà kí ló papọ̀ mọ́ Sùúrùlérè. Kò sí nǹkan tó Ògbómọ̀ṣọ́ papọ̀ mọ́ Sùúrùlérè. Ẹni tó bá ń wá àlàáfíà ò ní máa tójú bọ
domain onídomain. As far as I'm concerned, they are dissidents. Bọ̀bẹ́ ṣe bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé gbogbo wọn kí wọ́n kọ appeal letter. I will be expecting the appeal letter. Aláàgbó, Oníyeye àti kílógbò Ṣéwù Aláàgá, tí ẹni tó bá dé ibi àgámbẹ̀ yẹn tẹ́ bá rí nǹkan tí wọ́n ti ṣe, àwọn onítìpà wọ́n ti gbẹ́ ihò. Wọ́n ti gbẹ́ ihò tó jẹ́ pé is what we call environmental degradation. Tí mo bá pe alága pé báwo làwọn onítìpà yìí ṣe débẹ̀ tí wọ́n ń gbẹ́ ihò tí wọ́n fi ń kó yẹ̀pẹ̀, á lóun ò mọ̀. Gbogbo wọn ti sá káàkiri o. Ṣùgbọ́n èmi mo nílẹ̀ mi, bó bá ṣe wù mí ni màá ṣe ṣe o, for development and peaceful coexistence of orílẹ̀ Ìgbọ́n. Mi ò báyàn kankan jà. Àwọn ọmọ mi ni wọ́n, ṣùgbọ́n ibi tí wọ́n sá lọ àtẹni tó ń tì wọ́n lẹ́yìn, ó ṣọ́ra o. Ẹni tó ń tì wọ́n lẹ́yìn, ìwọ tó ń dà lúrú tó ń tì wọ́n lẹ́yìn, tó péré lọ́ba, ṣọ́ra o. Mọ̀kànmọ̀kàn lóye ń gbọ́ kàn, bó ṣe ń karọ́ Ọ̀yọ́ ló ń karọ́ Ẹdẹ. Gbogbo píṣọ̀ bí wọ́n ṣe lọ ṣe mítìn lọ́dọ̀ ẹ̀, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Màá dẹ̀ fún ẹ̀yin tẹ́ wá rí mi láàárọ̀ yìí, kẹ́yìn náà rí mo ti fi hàn gbogbo yín. Ṣùgbọ́n mo yìí ń fi sọ pé ọmọ ni wọ́n jẹ́ sí mi. Mo ti yọ wọ́n ní oyè officially. They are minor chiefs. They are minor chiefs. Before you take any decision lórí ilẹ̀, lórí chieftaincy, you must consent the Olúgbọ̀n of Orílẹ̀ Ìgbọ́n. Adẹjọ́ máa wò holistically to bring development. Ẹ bá parọ́ níyẹ̀tẹ́ ló mú wá o. Sùúrùlérè ò ní bàjẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọba tẹ́ wá láti Sùúrùlérè láti wá kí mi láàárọ̀ yìí. And ẹ ti gbà mí níyànjú. Ìyànjú jẹ́ ìjẹ́ gbà mí wípé kí n jọ ẹ bẹ̀bẹ̀ fún wọn wípé ẹ̀rù ló ń bà wọ́n. Ni wọn mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe, kò sí ẹ̀rù kankan. My palace is open to everybody. Ẹ jẹ́ kí wọ́n wá, let them write a letter of appeal. Màá wá yan committee to look into it and they will revert back to me. À ń ṣe Ọlọ́run dáríjì wá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n ń lọ yẹn ni ọ̀dọ̀ Gandhi tí wọ́n ń lọ yẹn tó rùn rògbò òun tì wọ́n lẹ́yìn. You don't do that. I've never ever kúrò ní Sùúrùlérè kí n bọ́ sí Ògbómọ̀ṣọ́ North. Olúgbọ̀n is the chairman in Sùúrùlérè. In Ogoluwa Traditional Council of Ogoluwa administration is with Alajawa. In Ògbómọ̀ṣọ́ South, Traditional Council of the administration there, it lies with Onpetu of Ijeru. That's the chairman. In Orire local government administration is with Onikoyi of Ikoyile. In Ògbómọ̀ṣọ́ North, which is the smallest local government in the zone, in landmass, is Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ is the traditional council chairman and administration of that council. So people should not mix anything up. Gbogbo propaganda tí wọ́n ń gbé káàkiri Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ zone is a blatant lie. Go to the administration. Go to Oyo State government. It is constitutional that Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ is Ògbómọ̀ṣọ́ North. There is nothing like Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. It probably Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land North local government. Onpetu are still saying it. Of Ijeru is the chairman. Gandhi has no power ní Ògbómọ̀ṣọ́ South. Under Onpetu kò ní right.
He is arrogating power that does not belong to him, and the people should call him to order. He claims he's a pastor, but pastor must walk with decorum and the fear of God. Kò àlàáfíà wà ní Sùúrùlérè, ó wà ní Ògo-Olúwa, ó wà ní Ògbómọ̀ṣọ́ North and Ògbómọ̀ṣọ́ South, ó wà lóríire. But once this man came in, he's arrogating power that does not belong to him. And we are saying it, I'm saying it emphatically. Olúgbọ́n ibi tí wọ́n jókòó sí tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ yẹn, ilẹ̀ Olúgbọ́n ni. But gọ́ọ̀mẹ̀ntì yìí ti dé, ìjọba ìgbàlódé ti dé, wọ́n ti delineate kálukú fún. Olúgbọ́n kọ́ ló ní Ògbómọ̀ṣọ́ North mọ́. Sùúrùlérè ó bẹ̀rẹ̀ láti Orílẹ̀-Gbọ́n bẹ̀rẹ̀ láti ibi tá à ń pè ní LAUTECH yẹn sì Láàró Jẹ́ńbẹ̀ yẹn títí dé Ọ̀tẹ́ títí dé Ọ̀fà bọ́dà. Bẹ́ẹ̀ ni Olúgbọ́n ló ní. Olúgbọ́n tó ń tẹ̀ ń bá fà yìí kò ṣe Olúgbọ́n lásán o. Ọlọ́run má jẹ́ kí wọ́n lọ forí gbégbékúgbé. Nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. Àlàáfíà ni mo fẹ́. Mo ti náwó àlàáfíà sí everybody. Gbogbo yín tẹ wá láti Sùúrùlérè tẹ wá kí mi láàárọ̀ yìí. Mi ò báyàn kankan jà. Mi ò báyàn kankan ṣọ̀tẹ̀. I'm doing things within the ambit of the law. Nǹkan tí òfin gbélé mi lọ́wọ́ òun ni mò ń ṣe. Mi ò lè kọjá òfin. Àwọn baálẹ̀ tí wọ́n lọ ṣẹ̀ tí wọ́n tì í pé kí wọ́n lọ sórí íńtánẹ̀tì kí wọ́n máa bú mi, no problem. Ẹ̀yin ti bẹ̀bẹ̀, ẹ̀yin àgbààgbà ti bẹ̀bẹ̀ pé wọ́n máa kọ lẹ́tà, and I'm waiting for the letter of appeal. God bless everybody. Sùúrùlérè local government kò ní bàjẹ́. Ògo-Olúwa local government kò ní bàjẹ́. Oríire local government kò ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ South local government kò ní bàjẹ́. Ògbómọ̀ṣọ́ North local government kò ní bàjẹ́. Àlàáfíà ni mo wá. Àmọ̀dẹ̀jókòó àlàáfíà láti stand by àlàáfíà. But ẹni tó bá mọ̀ pé òun fẹ́ wá fá kò fẹ́ àlàáfíà, ó fẹ́ máa fíràn ní ibi tí ò yẹ kó fíràn, ó máa kàdí nínú yọ o. God bless all of you. Thank you very much. Àrẹ̀sà Olúgbọ́n Oníkòyí Òǹpẹ̀tù Ṣọ̀ún, àwọn ọba tí gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ dáadáa l'Ógbómọ̀ṣọ́ zone òun nìyẹn o. Ibo mò ń lọ lónìí, ẹ gbọ́ wìnrìnwìnrìn tó o bá ti wo ètò yìí dákun ṣí ẹ̀rẹ̀ ẹlòmìnira pàpẹ́kọ̀ bẹ́ẹ̀. Orúkọ mi ò yí padà, Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo ilẹ̀ kílẹ̀ ni mò ń jẹ́. Ìtò ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà láti àná tó tó dòní nípa àwọn lọ́balọ́ba. Òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí o. Ẹ gbàpò tí ẹ jókòó ẹ gbọ́ làbárí ọ̀rọ̀. Àrẹ̀sà Olúgbọ́n Oníkòyí Òǹpẹ̀tù Ṣọ̀ún. Ǹjẹ́ bá a bá pariwo tó fi dọ̀la, ṣé wọ́n lè bára wọn ṣe? Ǹjẹ́ tá a bá pariwo tó fi dọ̀tọ́la, ṣé wọ́n lè gba tara wọn? Ǹjẹ́ tá a bá ṣe fídíò, ǹjẹ́ àwọn ọba tí mo kà lẹ̀ yìí ṣé wọ́n lè tẹríba fúnra wọn? Ẹni bá béèrè ọ̀rọ̀, ẹni fẹ́ di rẹ̀ gbọ́, ẹ jẹ́ ká nà ń bẹ̀. Àwọn àgbàlagbà ní náà mi báyìí ó ní bàtà ké ló tún fẹ́. Tá a bá wò ó pé ǹjẹ́ ṣé wọ́n lè bára wọn ṣe l'Ógbómọ̀ṣọ́ zone, àwọn ọba tí mo kà á lẹ̀ wọ́n lè bára wọn ṣe. Àwọn ọba márààrún yìí
wọ́n lè fọwọ́sowọ́pọ̀. Àwọn ọba márààrún yìí wọ́n lè kó ìlọsíwájú àti tẹ̀síwájú bá gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Tí wọ́n bá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀, wọ́n sọ̀rọ̀ nípa Sùúrùlérè, Ògo-Olúwa, Oríire local government, Ògbómọ̀ṣọ́ north, Ògbómọ̀ṣọ́ south. Sùúrùlérè ni Báàmi Olúgbọ́n àti Báàmi Àrẹ̀sà, ibẹ̀ ni wọ́n wà. Alájàwà ló wà ní Ògo-Olúwa àtàwọn ọba míì. Oníkòyí ló wà lóríire local government. Báàmi Òpétù ló wà ní Ògbómọ̀ṣọ́ south, Báàmi Ṣọ̀ún, Ògbómọ̀ṣọ́ north. Kí n tó tẹ̀síwájú, kò síyàn, kò sí àní-àní níbi wípé ọba àwo lónìí inú lágbára jù l'Ógbómọ̀ṣọ́ zone. Ọba àwo lálákọ̀ọ́kọ́, ọba àwo number 1, no dispute. Gbogbo wa la mọ̀ pé pẹ̀lú gbogbo tí bẹ́lẹ̀, pẹ̀lú bí gbogbo àwọn ìjọba ṣe tó, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ òun lọba àkọ́kọ́ tó lágbára jù nínú àwọn ọba tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ zone. Tí wọ́n bá sọ pé agbára, kìí ṣagbára àjà, àmọ́ bí àwọn ìjọba ṣe tò ìpele ìpele, torí Ṣọ̀ún àti Olúbàdàn àtàláàfin Ọ̀yọ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan ni wọ́n jọ rotate ipò alága lọ́balọ́ba l'Ọ́yọ́ state. Nígbà tí Báàmi Olúgbọ́n táwọn wà ní vice, àtàwọn míì bẹ́ẹ̀ lọ. Now, pé ṣé wọ́n lè jọ ṣe pọ̀, wọ́n lè jọ ṣe o nínú ìfẹ́. Nínú ìfẹ́ wọ́n lè jọ ṣe pọ̀ o, tí wọ́n jọ máa jókòó, tí wọ́n jọ máa jẹun, tí wọ́n jọ máa dọ́wẹ̀kẹ́, táwa náà máa rẹ́rìn bí àwọn olóṣèlú ṣe é ṣe. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ àwọn olóṣèlú ká fi ṣe àpẹẹrẹ. Lẹ́nu ọjọ́ méjì yìí, ó ní fọ́nrán kan tó ń lọ káàkiri lórí ayélujára níbi tí Sẹ́nẹ́tọ̀ Abdullahi Fatai Buhari tí wọ́n ti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti yọ dọ́wẹ̀kẹ́, ẹ bá ṣe pàdé o, ẹ pè mí o, ẹ ṣe kíní kankan kan, tí ó jẹ́ kó yé wa pé no permanent enemy in politics. Kò sọ́ta lọ títí nínú òṣèlú. Àwọn fútbọ́là náà bó ṣe rí nìyẹn. Èèyàn lè máa bá Chelsea ìjà lónìí kọ́ wà bákà, tó bá dọ̀la kí Chelsea ọ̀rà tó máa bá bákà jà, kò sí tó burú bẹ́ẹ̀. Àmọ́ kí ni mò ń sọ, kò ní pé nínú ìfẹ́ àwọn lọ́balọ́ba yìí wọ́n lè bá ṣe. Irú ìfẹ́ wo ni mò ń sọ? Tó bá jẹ́ wípé ká máa tó, ká máa sọ̀tàn bá a ṣe ń ṣe yìí, kí ọba 1000 máa jẹ táyé ó fi parẹ́. Ṣọ̀ún, Àrẹ̀sà, Olúgbọ́n, Oníkòyí, ọba Òpétù àtàwọn ọba míì wọn à níjọ rẹ o. Àwọn ọba tó nítàn, tí wọ́n nítàn ṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá, ó làwọn ọba yìí o. Ọpẹ́ ó jìnnà ni, ó súnmọ́ tòsí ni. Ṣọ̀ún nítàn tí gbogbo ọmọ Yorùbá mọ̀ o. Àrẹ̀sà nítàn tí gbogbo ọmọ Yorùbá mọ̀ o. Àwọn tó lóríkì ilẹ̀, Àrẹ̀sà, Olúgbọ́n, Oníkòyí, Òǹpétù, àwọn olódòjé, Báàmi Olúgbàgbé, Àrẹ̀sà ọmọ epo, Oníkòyí dìde ogun tó lọ. Ní gbogbo wọn ṣe lóríkì orílẹ̀ nù. Táà bá wá jọ fìfẹ́ tó, táà bá wá sọ wípé bàbá wa Ṣọ̀ún àwọn lọ̀gá Òpétù, bàbá wa Ṣọ̀ún àwọn lọ̀gá Olúgbọ́n, bàbá wa Ṣọ̀ún ìlọ̀gá Àrẹ̀sà, bàbá wa Ṣọ̀ún lọ̀gá Oníkòyí, kò ní tó o. Bá a ṣe máa bá a lọ ní o. Ariwo tá a mọ̀ pa náà láà mọ̀ pa, torí kò kù sí nǹkan kan tẹ́nì kankan lè fi ra wọn rọ nínú wọn.
ìjọba ti yàn wọ́n kálukú sí gbàgbé tí wọ́n yàn wọ́n sí. Àmọ́ báwo ni wọ́n ṣe lè bára wọn ṣe? Àwọn ọba yìí mọ ara wọn dáadáa. Àwọn ọba yìí wọ́n mọ̀ bí wọ́n ṣe máa ń bára wọn sọ̀rọ̀ látayédáyé láti dáadáa. Tí wọ́n bá lè yọ èmi ò jù ọ́ ìwọ ò jù ọ́ lọ, Olúgbà ò sọ wípé Ṣọ̀ún pé kìí ṣe number 1 kéńgó l'Ógbómọ̀ṣọ́. Àrẹ̀sà kò sọ bẹ́ẹ̀, Olúgbà, Olúkòyí, gbogbo wọn ò sọ bẹ́ẹ̀ o. Tí wọ́n bá sọ pé wọn ò sọ bẹ́ẹ̀, kìí jẹ́ wípé wọ́n ní bí ìjọba ṣe tó ọ̀tí àwọn lọ́rùn. Tí wọ́n bá tiẹ̀ tẹ́ wọn lọ́rùn, ìjọba ni wọ́n lọ bá o. Àmọ́ àwọn àgbàlagbà sọ pé kákọ̀ àṣẹ sángbà míì àmọ́ ń kalérí ni o. Tí ìjọba bá tó, tí wọ́n bá sọ wípé ọba Ṣọ̀ún ìní number 1 ọba l'Ógbómọ̀ṣọ́, ọwọ́ kù káwa tá a bá fẹ́ sọ̀rọ̀ láti farú àwọn ọba bíi Olúgbà mọ́ra, láti farú àwọn tó járẹ̀sà mọ́ra, ó ní pé ká bá wọn sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí wọ́n fi rí fẹ́ nínú ọ̀rọ̀ tá à ń sọ. Tí ó bá rí bẹ́ẹ̀, kò sí tẹ́nì kankan lè ṣe fúnra wọn. Olúgbà ò lè lọ sórí ilẹ̀ Àrẹ̀sà kí wọ́n láwọn fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ láì gba permission lọ́wọ́ Àrẹ̀sà. Àrẹ̀sà ò lè lọ sórí ilẹ̀ Ẹ̀gbá láì jẹ́ pé gbogbo permission lọ́wọ́ Olúgbà, kò lè ṣeé ṣe. Bẹ́ẹ̀ náà l'Àrẹ̀sà ò lè bọ́ sọ́dọ̀ Oníkòyí láì gba permission lọ́wọ́ Oníkòyí, kò lè possible. Bẹ́ẹ̀ náà ni Òpétú, bẹ́ẹ̀ náà ni Ṣọ̀ún. Tá a bá fẹ́ kí gbogbo ẹ̀ ó túbà ó túṣẹ nílùú Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ káwọn ọba yìí kí wọ́n bára wọn ṣe o. Ẹ jẹ́ sọ pé ìtànà ìtàn tó ti kú ni o. Ìtànà ni gbogbo wọn lò, kò sẹ́ni kankan tó ní ìtàn kankan lónìí mọ́. Ìtàn kan sọ mọ́ ara wọn jura wọn lọ ni o. Ìtànà ni gbogbo àwọn tí wọ́n ń lò tó fi débi baálẹ̀ tó fi débi ilé baálé. Ìtànà ló kálukú ń lò. Káyé sọ pé báwo ni tàwọn bá bẹ nìkan o. Olúgbà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe láyé, Olúgbà ò lè tẹríba fún Ṣọ̀ún. Wọ́n lè jọ bára wọn ṣe ní, wọ́n lè bára wọn ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá. Àrẹ̀sà ò lè ẹ́fà tẹríba fún Ṣọ̀ún. Wọ́n lè bára wọn ṣe, wọ́n lè ṣe lọ́mọ ìyá ọmọ bàbá. Òpétú ò ní gbà, Oníkòyí ò ní gbà, Ṣọ̀ún náà ò ní gbà, torí Ṣọ̀ún náà ò ní tẹríba. Èmi ò pe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní ọmọ Ìjẹ̀bẹ̀rí o. Báwọn kan bá wá lọ mọ́ mi lọ́rùn pé mo sọ bẹ́ẹ̀, mo kó jẹ, mi ò sọ bẹ́ẹ̀. Ìmáàmù àgbà l'Ógbómọ̀ṣọ́ ló sọ bẹ́ẹ̀, gbogbo ayé wa gbọ́. Wọ́n wá pè mí, bàbá wa ní ìmáàmù, wọ́n ní nà, wọ́n ní jókòó ń bá jókòó. Ẹni bí wọ́n pé mo lè máàmù tó yà sí. Ọ̀pọ̀ Yorùbá sọ pé ní tó bá jọ làbí wé èpo ẹ̀pà níjọ́ mi a máa jọ ó sí ẹ̀rí rí. Ṣé àmọ́ pé ibi fọ́rọ̀ dé ni pé má máa fẹnu bà èèyàn jẹ́. Olùkà ọ̀rọ̀ tó wálé náà sí àlùsùnà. Ẹ̀wọ̀n gbá, lásìmọ́tẹ̀, ẹ ti ń ṣẹ̀mí bẹ́ẹ̀ o. Ṣé kìí ṣe pé kí ní ká wá jókòó mi? Àbí níbí? Sísá jókòó fẹ̀yìntì. O lè lo gíláàsì ẹ dáadáa. Ọ̀rọ̀ yọ̀ dáa fún ó ṣe àwọn oríire. Àmín. Bàbá wa yìí wá pè mí pé Imam, wọ́n ní àwọn láǹfààní àti lọ sọ́dọ̀ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta. Àwọn láǹfààní àti lọ ọbẹ̀. Níwọ̀n àwọn adébẹ̀, wọ́n ní kábíyèsí wá sọ ọ̀rọ̀ kan pé ń bí àwọn nú. Gbogbo ọjọ́ táwọn bá rántí ọ̀rọ̀ yẹn máa ń bí àwọn nú pé ìmáàmù pè mí ní ọmọ àìjẹbẹ̀rí tí jápọ̀ áyà. Wọ́n rò pé jẹ́ báyìí léṣe. Àgbọ́yé bàbá. Fàkúlùkà àwòrán ọ̀tún. Fàkúlùkà rọ̀tún wàlé náà sí àlùsùnà. Fàkúlùkà àwòrán wàlé náà sí àlùsùnà. Ẹ máa wọ nǹkan bàbá bọ̀ ẹ wá ní à. Àwọn aṣọ fún ká
kábíyèsí pé wọ́n mọ ìmáàmù dáadáa ìmáàmù ò jẹ́ sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn fún yín ni wọ́n gbé bí ò ti dá àwọn tí wọ́n yà pé bí olórin bẹ́ẹ̀ yàn bàbá ni lórí jẹ́ òní kọ́ olórin ti kọ́ mo rò pé ṣé ní ìsìn nítorí a máa sọ gbangba ni pé ọ̀rọ̀ gbangba ni kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo rò pé ṣé báyìí ní ìsìn torí bẹ́ẹ̀ bàbá wa kábíyèsí àti gbogbo àwa tá a súnmọ́ wọn pátá ìmáàmù ò pé èmi ni ìmáàmù ní ìsìn pé kábíyèsí ní ọmọ ìjẹbẹ̀rí tí jápọ̀ àyà gbogbo ìwọ tó ń gbérú ọ̀rọ̀ yẹn káàkiri lọ túbà. Fakuluka ratu walinasi alisuna. Fakuluka ratu walinasi alisuna. Mẹ́gbẹ̀gbẹ̀ tó bá rò pé wọ́n ní ẹnu tó lé lọ bí bá tẹ nìkan jẹ́ nìkan. Tó wò pé tó bá dọ̀dọ̀ kábíyèsí ọ̀fà tí máàmù jẹ́, ó lé bá ti máàmù jẹ́, má bínú ọkọ̀ bàtàrà rẹ̀ jẹ́ ni. Fakuluka ratu walinasi alisuna. Torí pé gbogbo wa pátá ọmọ là ń jẹ́ fún kábíyèsí. Gbogbo wa pátá lọmọ wọn. Wọ́n ò sì fẹ́ nìkan kan jà gbogbo wa náà lọ́rẹ́ wọn. Ìwọ ló kàn lọ bẹnu ẹwà rọ́ọ̀fù lọ́dọ̀ wọn. Fakuluka ratu walinasi alisuna. Bàbá wa ẹ wọ́n sọ fún mi pé ìmáàmù à. Ọba ẹ̀mọ̀ pé kì í ṣe kábíyèsí lọ ń bá wí. Torí pé kábíyèsí àwọn èèyàn sọ fún kábíyèsí pé àwọn lọ ń bá wí à. Wọ́n tó bá jẹ́ ìyún ni, mo lẹ́nu mi tí tòun sọ pé kábíyèsí ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Fakuluka ratu walinasi alisuna. Orí pé bàbá wà nù wáàsí là ń ṣe là ń sọ lọ yìí nísìn. Wáàsí là ń ṣe lọ wáàsí là ń ṣe lọ yìí nísìn. Oríṣiríṣi ọ̀rọ̀ ló lè wọnú ẹ̀. Kálukú wa lè máa yá síbi tó wù. Ọlọ́run nìkan ló mà níyẹn ni tó ń sọ̀rọ̀ ìwọ ọ̀mọ́. Fakuluka ratu walinasi alisuna. Wọ́n wá sọ pé àwọn èèyàn kan náà wà kiri yẹn ń dùn wọ́n. Wọ́n wò pé àṣẹ kábíyèsí ni wọ́n wá sọ tó tó báyìí sí. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń gbarata tí ò dùn mọ́ yín lẹ gbọ́ lẹ́nu mi yìí. Kábíyèsí kọ́ ni mò ń bá wí. Fakuluka ratu walinasi alisuna. Èyí tí wàá kàn tó fi kún un lábẹ́ òun ni pé wọ́n bá wá jọ bẹ́ẹ̀ létí kábíyèsí tó bá jọ bẹ́ẹ̀ létí wọn ọ̀rọ̀ yẹn àti irú nǹkan míì tó jọ bẹ́ẹ̀ létí kábíyèsí ẹ̀yin kọ́ ni mò ń bá wí. Fakuluka ratu walinasi alisuna. Káwá tó wá sọ pé ó wá tó jọ bẹ́ẹ̀ pé kábíyèsí ni màmú bá wí ó dà mo kú ọ̀rọ̀ oúnjẹ ìwé bẹ́ẹ̀ mọ́. Fakuluka ratu walinasi alisuna. Fakuluka ratu walinasi alisuna. Ọ̀rọ̀ yẹn bó ṣe kí ni o? Mo kó o jẹ. Àtọ̀rọ̀ yẹn àti irú ẹ̀ tó lè máa kí ní kábíyèsí nú. Mo ṣe kí ni o? Mo kó o jẹ. Fakuluka ratu walinasi alisuna. Fakuluka ratu walinasi alisuna. Torí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin náà ń gbégbé púpẹ̀ káàkiri, ẹ má gbé ntí ọ̀dà káàkiri, kí n tó dá lèèyàn máa sọ àìsọ ntí ọ̀dà. Wa'ainuka in abdati ilayka ma'iba. Ẹ máa wo nǹkan tí a rọ́jú dá wò lágbárí wa yìí. Tó bá ṣe wípé àìdá èèyàn ni wọ́n máa rí láyé yìí ò kí fi rí ntí ọ̀dà ayẹ́rẹ́ kò séèyàn gidi sì ní. Wa'ainuka in abdati ilayka ma'iba. Àwọn tó wà lágbárí tiẹ̀ ó wá rí tó dáa rí lára èèyàn àìdá nìkan ni wọ́n máa rí. Yẹ́rẹ́ wo sójú bó sì wà lágbárí ẹ̀yẹ tí kò dá kọ́jú rẹ̀ fọ́jú kọ́ ọ máa fi rí ìrànlọ́. Wazunna wa qul ya ainu linnasi ayyuna. Wazunna wa qul ya ainu linnasi ayyuna. Ìwọ náà wo ojú
ojú wà lára àwọn èèyàn kálukú náà lójú wọ́n rán ìdá ara tiẹ̀ náà wọ́n ọ̀sọ́ ni kì í ṣe pé wọ́n náà da kálukú dákẹ́ ni tí wọ́n bá ṣe pé gbogbo tí wọ́n rí lára rẹ ni wọ́n máa sọ ò ní wúlò wájú ayé mọ́ wọ́n dà tó bá dálìkì àwọn ọlọ́mọdé àmì tún lè wúlò. وأشر بمعروف وسامي من اهتدى. orí bẹ́ẹ̀ mo bẹ̀ gbogbo wọn pátá ẹ jẹ́ ká máa bára wa lò lọ́nà tó dáa. وأشر بمعروف وسامي من اهتدى. ọ̀pọ̀ àwọn èèyàn tá a bá sì rí pé wọ́n ṣẹ̀ wá ẹjẹ́ bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bára wa lò ká ṣàtúnṣe lára àwa tá a ṣẹra wa ká bẹ̀ra wa ká má bínú kí gbogbo tí ń bẹ̀rẹ̀ kó ṣe kí ni ó tán ká sì jọ máa gbé lálàáfíà. وفارق ولكن بالتي هي أحسن. وفارق ولكن بالتي هي أحسن. Prọfẹ́sì Wọ̀pá nìkan wà, àjọṣepọ̀ ní ọ̀gbára wọn lọ, fílẹ̀ lọ́nà tó dáa, ẹ má túká pẹ̀lú aburú, torí pé bẹ́ẹ̀ bá ma burú túká, gbogbo jọ́tẹ̀ ẹ bá pàdé padà aburú yẹn nìkan lẹ́mọ̀ràn tiẹ̀ lọ́rọ̀ ti dáadáa. Torí bẹ́ẹ̀, lẹ́ẹ̀kan sí i, ọmọ ìjẹbẹ̀rin tí jápọ̀ àyà kábíyèsí kọ́ ni mò ń bá wí. Lẹ́yìn náà, ó bá bá jọ bẹ́ẹ̀ létí àwọn èèyàn mo ṣe kí ni o mo kò jẹ àti irú ẹ̀ àti ntọ́jọ́ gbogbo àwọn tí wọ́n ń bẹ́lẹ̀ Yorùbá pátá àtọ́ba ní o àti ìjòyè ní ọmọ Ògbómọ̀ṣọ́ ní ìjọba Ògbómọ̀ṣọ́ lọ́rọ̀ yẹn ń bínú mo kò jẹ abẹ́lẹ́wọ̀n balẹ̀kí ọlá Ògbómọ̀ṣọ́ ọlọ́mọdé ọdẹ ọ̀run. Ìlú Ògbómọ̀ṣọ́ lọ má jẹ́ òbàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òdàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òbàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òdàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òrẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òbàjẹ́. Gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá ni àwọn ṣoríire. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òbàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òdàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ òrẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Dá owó padà, owó náà mo fẹ́ béèrè dá padà. Dá padà owó ojúbà. Wọ́n máa pé ìlú lọ náà owó ojúbà. Bẹ́ẹ̀ ló ní kí n gbà. Ṣé 20,000 dà? Wọ́n ní 20. Àwọn àbá wọn gbìyànjú lónìí o, ọlọ́run jẹ́ ọ̀dà fún un. Aláàjì owó ojúbà. Ó yà gbogbo àwa tó kù káàdé ńlẹ̀. Ṣé ẹ gbádùn wá sí ẹ? Inú yín dùn. Mọ́mọ́ àtàwọn àbúrò mi pátá sá máa lọ. Àbúrò rẹ̀ dà lọ́wọ́ sí agárí. Ó yẹ ìyá àbúrò ẹ̀ máa bọ̀. Ẹ̀yà máa bọ̀ ẹ̀yìn àbúrò. Ẹ̀yìn àbúrò ẹ̀ máa bọ̀. Wọ́n ṣàníyàn mọ́ ọ̀pọ̀. Báwa bẹ̀ wọ́n aláwòrán bí ọba Olúwa ti ń kẹrù. Báwa kẹwàá aláwòrán bí Ẹyẹ bà Olúwa ti ń máa wà lóko ẹ̀rọ àwọn ọmọ wa. Ẹyẹ bà bẹ̀rù Ọlọ́run. Mo sì lọ bó lẹ́yìn. Báwa kẹwàá Mo sì